mo bí ó ṣe ròyìn ànábì nù. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم. Ìtí òun wa tá a fi lè máa gbé gbèsè ayé àlàáfíà ndí ọgbọ́n wa sọ bá ti sẹ́. Ẹ̀gbọ́n tí kìí sùgbọ́n náà á sì. Ó ní náà. Ó ní lam ukhasim ahadan illa taraktu lis-sulhi mawdi'an. رضي الله عنه حفظكم الله ورعاكم. Torí ìdí èyí kí a má bàa máa wá kọlura wa bẹ́ẹ̀ tá a fi ṣẹra wa ní gbogbo ọ̀rọ̀ tá a nẹ́bi sọ. Ọlọ́run dàbò àbẹ̀ọ́ nígbà nẹ́bi bá fi mú wá fún wa Ọlọ́run jẹ́ àlè mọ̀ tẹ̀lé. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله. Gbogbo nǹkan tí wá yà yìí gbogbo dáàmà paracetamol dáàmà ní 500 àbí ara kan bí àwọn ní 665 àwọn òsè kan tí wọ́n tí ó gidi láàyè consultant kan tó jẹ́ professor ẹ̀rọ ọ̀rọ̀ nǹkan wá ṣaláìsí àwa pàdé ń bẹ àlọ́ ọ̀wá ní consultant fa ọ̀wá ní àfa àwọn náà kó sàjẹ́ alálàáfíà ní ẹ̀yin dókítà náà náà tó ń bẹ̀rù àlàáfíà yìí kí ló ń bí owó ni gbogbo wa fi ń rà láfíà ọ̀wá ní oògùn tá à ń tiẹ̀ nílò tẹ́lẹ̀ máa ń gbé ẹni bí ò ṣiṣẹ́ mọ́ ni. à ń lọ sọ̀kalẹ̀ ní ọlọ́run jẹ bá ń bá a. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. Ọlọ́run ó gbé gbà dáadáa débẹ̀ nìkọ̀ọ̀kan wa. Nígbà bá fi pàdé lọ́dún tí ń bọ̀, àbí táwọn pàdé àmọ́ gbọ́ pé nínú jẹ̀mọ́ wà sí wọ́n ti yàn sípò báyìí. Àmín. Ti wà ń kò báyìí. Àmín. Ní ọ̀kálukú bá dé ipò tí ọ̀ expect kọ́mọ́ gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run. عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. Ọlọ́run pẹ̀lú. آمين. Bí ọba tí ìkẹyìn náà. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. Labari labarin shi a da aka wa abuka láàrin àgbọ́ labari ba biyu tana da ya fati mai sọ́fún da masa mọ́mọ́ masa tọ́kọ kanin bí wọn ojú òwò lórúkọ wọn sáyé labari mai da tún gbọ́ ní ṣe ẹ ti confam ẹ̀ oge ọmọ wọn èwo ni wọn Allahu Akbar. wọ́n ló gbé ọmọ alága wa nínú ẹgbẹ́ rẹ̀ lọ sàlàsì àlùbákọ́ ìlà 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 mọ́sà kẹ̀kẹ́ آمين. mọ́sà dìkì láyà lórúkọ náà sábẹ̀ بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. tí ọ̀pá ní gbogbo ẹ̀ náà bọ́rọ̀ tó bá ti dé àlàkalùkọ́ wọ́n ní ìyá àbí ibù àwọn apẹ́gbọ̀n rẹ̀ náà. owó mú wọn Bashiru wọ́n ní Bashiru náà ṣaláìsí ẹ̀gbọ́n àyà àbí olùwà lọ́gbà sánú rẹ̀ ó آمين. آمين. ìṣòro ìlú rọrùn fún ọ. آمين. Bismillahi بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Ọlọ́run jọ fún wa ní ṣúgbàrí. آمين. Ọlọ́run fún wa ní ṣúgbàrí. آمين. Yára ìlú pẹ̀lú rẹ̀. آمين. Ọlọ́run bàbá pàdé rẹ̀ jáde pẹ̀lú káàdì ti ṣe. آمين. Jáde pẹ̀lú
pọ̀ láti dẹ́yìn àwọn mọ́ wo tí wàá kọ́ yọ́nú sí wa kó fi ṣe sàrà fún wa. La ilaha illallah Muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. níparí ọ̀la ni à ń lọlé àfáàgbà. insha Allah. tafsiri bàbá tá a máa ń parí sí tòṣàwá wà sí ilẹ̀ ilé àfáàgbà lọ́la. insha Allah. ilé ìmọ̀lù nínú sígbà nírọ̀lẹ́ lẹ́yìn àlàásàrì lọ́jà dá àmì àrùn lọ́gbàrá dáadáa. àmín. méjì lọ́wọ́ kó pọ̀ lọ́la bẹ́ẹ̀ wá sí sàǹtínárì táwọn ń gbé káàkiri ọkàn lé àwọn pòfẹsọ̀ ní àlà ní insha Allah. ìgbẹ́ náà ló dàrú lọ́kọ̀ọ̀kan rẹ̀. àmín ya Rabb. gbogbo wọn pàdé bá a ṣe wọn tẹ̀lé àwọn bàbá lọ sílé àfáàgbà lọ́la ọlọ́run wọn sẹ́gun oṣù àáwá pàdé bàbá wa ìwọ̀n wọn fà insha Allah. ilé àwọn àfáàgbà níṣòro ìlànà pẹ̀lú ìgbé insha ọlọ́run. Allah. Ìgbà tiwa níyà ní okùn wá sí ẹyọ kan ní ẹyọkan péré insha Allah. ẹyọ kan náà lè la insha Allah. ọ̀la òun náà láti ṣàdúrà insha Allah. láwa fi tọ́jú yìí kọ́ níbí ẹyọ kan tó wá kù tí ó fi gbé mẹ́fà tí bàbá wọn bá lọ́wọ́ bá شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. àdàdó ọlọ́run gàrí wọn dé dáadáa آمين. lọ́pọ̀ làtàbí wà lọ sí káàlọ́ gbàdúrà sí kábà ní إن شاء الله. ọlọ́run dàpọ̀ ó ṣàbàṣọ ọdún pẹ̀lú آمين. àmàlà rọ̀ṣùlù kan náà tó. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. لا إله إلا الله. العليم الكريم. العليم الكريم. الحليم الكريم. الحليم الكريم. لا إله إلا الله. لا إله إلا الله. العلي العظيم. العلي العظيم. لا إله إلا الله. سبحان رب العرش العظيم. سبحان رب السماوات. رب السماوات والأرض. سبحان رب السماوات والأرض. ورب العرش العظيم. ورب العرش العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. آمين. آمين. ẹja ṣe àmì lẹ́ẹ̀kan sí. آمين. ẹja ṣe àmì lẹ́ẹ̀kan sí. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. àwọn afáwà tí wọ́n tó ṣèwà sí fún wa ẹ̀rí bí àsìkò ṣe lọ tó gbádùn tá à ń gbádùn wọn kò jẹ́ ká fẹ́ tó dá wọn dúró mọ́gbà fà kí Ọlọ́run tó ṣe yín bẹ́ẹ̀
àpàdà sí wọ́n ní tọ́sí yẹn láéláé ọlọ́run tí ó ní kí gbogbo ayé máa gbádùn yín ọlọ́run tí àdékẹ́ inú gbádùn ara yín àlékún okun ara àlékún gígùn àlékún àlùbáríkà ọlọ́run sábà ṣe fún yín jù báyìí lọ wọlé àjẹkàn rẹ ọlọ́run iṣẹ́ ọlọ́run ààbò rẹ sábà dáàbò rẹ bò yín gbogbo bí tẹ bá wọ ẹ̀wọ̀n ní sábà fífẹ́ sọ yín àtẹ̀yìn àti tẹ́ ẹni àti tó ní wàlá la hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim bisimilahi ní láfikún kama àfa wa bisimilahi rahmanir rahim èyí là fi Quraysh èyí là fi ìlú فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. bákan náà àtọ́rọ̀ àdúrà fún chairman wa igbákejì wọn àti gbogbo àwọn jàmáà náà lápapọ̀ ọ̀hún sàṣẹ ládàá fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa aláàjẹ́ kan rẹ ọlọ́run bá ṣe ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ńlọ ìparí ọlọ́run mọ́sàwọ́lá àánú rẹ mọ́sàwọ́lá ògo rẹ ẹyọ ọ̀kan tó kí náà ní ọ̀la tí àwọn àfi kọ́ ọlọ́run mọ́sàjọ́sójú ẹ̀mí wa o mọ́sàjọ́sójú ẹ̀mí wa o gbogbo àní àníká pé bí báyìí ní ibi lọ́la o wọ́n jẹ́ àfi ara wa dárò ara wa ọlọ́run aláàjẹ́ kan rẹ ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀yà ọlọ́run sábà ṣe dáadáa fún ìjọba ìlú àlékún òṣè ọlọ́run àlékún gbàdúrà ọlọ́run sábà ṣe fún yín gbogbo àwọn akẹ́ ọlọ́run yìí ṣàjọ lágbàrúkà sí wọlá àánú ọlọ́run àti ti ṣe dáadáa nínú ọmọdé ó máa padà sí wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim báyìí tọrọ fún yàtọ̀ rẹ̀ gbogbo àwọn ọkùnrin náà lápapọ̀ ní sàṣíríà lẹ́wọ̀n ìkọ̀ọ̀kan wa ìṣọ́ ẹ̀ṣọ́ wa jáde pẹ̀lú ìdùnnú lágbára pàdé ní lọ́la ولا بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من امرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا